Ìwé Lúùkù orí kejìlélógún. Àjọ ọdún àìwúkàrà tí a ń pè ní ìrékọjá sì kù fẹ́fẹ́. Àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti ṣe pa á nítorí tí wọ́n ń bẹ̀rù àwọn ènìyàn. Sátánì sì wọ inú Júdásì tí a ń pè ní Ìskáríọ́tù, ọ̀kan nínú àwọn 12. Ó sì mú ọ̀nà rẹ̀ kùn. Ó sì lọ bá àwọn olórí àlùfáà àti àwọn olórí ẹ̀ṣọ́ mọ̀ ọ́ pọ̀ bí àbá ti fi lé wọn lọ́wọ́. Wọ́n sì yọ̀, wọ́n sì bá a dá májẹ̀mú àti fún ní owó. Ó sì gbà, ó sì ń wá àkókò tí ó wọ̀ láti fi lé wọn lọ́wọ́ láìsí ariwo. Ọjọ́ àìwúkàrà pé nígbà tí wọn kò lè ṣe àìṣẹbọ ìrékọjá. Ó sì rán Pétérù òun Jòhánù wípé, ẹ lọ pèsè ìrékọjá fún wa kí àwa kí ó lè jẹ ẹ́. Wọ́n sì wí fún un pé, níbo ni ìwọ ń fẹ́ kí a pèsè sílẹ̀? Ó sì wí fún wọn pé, kíyèsí, nígbà tí ẹ̀yin bá ń wọ ìlú lọ, ọkùnrin kan tí ó ru isà omi yóò pàdé yín. Ẹ bá lọ sí ilé tí ó bá wọ̀, kí ẹ sì wí fún baálé ilé náà pé, olùkọ́ni wí fún ọ pé, níbo ni gbọ̀ngàn àpèjẹ náà gbé wà, níbi tí èmi ò gbé jẹ ìrékọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi. Òun ó sì fi gbọ̀ngàn ńlá kan lókè hàn yín tí a ṣe lọ́ṣọ̀ọ́, níbẹ̀ ni kí ẹ̀yin kí ó pèsè sílẹ̀. Wọ́n sì lọ, wọ́n sì bá a gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, wọ́n sì pèsè ìrékọjá sílẹ̀. Nígbà tí àkókò sì tó, ó jókòó àti àwọn àpọ́sítélì pẹ̀lú rẹ̀. Ó sì wí fún wọn pé, tinútinú mi ni èmi fẹ́ fi bá yín jẹ ìrékọjá yìí kí èmi kí ó tó jìyà. Nítorí mo wí fún yín, èmi kì yóò jẹ nínú rẹ̀ mọ́ títí a ó fi mú un ṣẹ ní ìjọba Ọlọ́run. Ó sì gba ago, nígbà tí ó sì ti dúpẹ́, ó wí pé, gba èyí kí ẹ sì pín láàrin ara yín. Nítorí mo wí fún yín, èmi kì yóò mu nínú èso àjàrà mọ́ títí ìjọba Ọlọ́run yóò fi dé. Ó sì mú àkàrà. Nígbà tí ó sì ti dúpẹ́, ó bù ú, ó sì fi fún wọn. Ó wí pé, èyí ni ara mi tí a fi fún yín. Ẹ máa ṣe èyí ní ìrántí mi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn oúnjẹ alẹ́, ó sì mú ago, ó sì wí pé, ago yìí ni májẹ̀mú titun lí ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún yín. Ṣùgbọ́n ẹ kíyèsí, ọwọ́ ẹni tí ó fi mí hàn wà pẹ̀lú mi lórí tábìlì. Ọmọ ènìyàn ń lọ nítòótọ́ bí a ti pinnu rẹ̀, ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà nípasẹ̀ ẹni tí a gbé ti fi hàn. Wọ́n sì bẹ̀rẹ̀ sí béèrè láàrin ara wọn, ta ni nínú wọn tí yóò ṣe nǹkan yìí? Ìjà kan sì ń bẹ láàrin wọn ní ti ẹni tí a kà sí olórí nínú wọn. Ó sì wí fún wọn pé, àwọn ọba kèfèrí a máa fẹlá lórí wọn, a sì máa pe àwọn aláṣẹ wọn ní olóore. Ṣùgbọ́n ẹ̀yin kì yóò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá pọ̀jù nínú yín kí ó jẹ́ bíi àbúrò, ẹni tí ó sì ṣe olórí bí ẹni tí ń ṣe ìránṣẹ́. Nítorí ta ni ẹni tí ó pọ̀jù, ẹni tí ó jókòó tí ó ń jẹ, tàbí ẹni tí ó ń ṣe ìránṣẹ́? Ẹni tí ó jókòó tí ó ń jẹ akọ́. Ṣùgbọ́n èmi ń bẹ láàrin yín bí ẹni tí ń ṣe ìránṣẹ́. Ẹ̀yin ni àwọn tí ó ti dúró tì mí nínú ìdánwò mi. Mo sì yan ìjọba fún yín gẹ́gẹ́ bí bàbá mi ti yàn fún mi, kí ẹ̀yin kí ó lè máa jẹ, kí ẹ̀yin kí ó sì lè máa mu lórí tábìlì mi ní ìjọba mi,
kí ẹ̀yin kí ó sì lè jókòó lórí ìtẹ́ àti kí ẹ̀yin kí ó lè máa ṣe ìdájọ́ fún àwọn ẹ̀yà Ísírẹ́lì 12. Olúwa sì wí pé, Síméónì, Síméónì, ṣáà wò ó, Sátánì ń fẹ́ láti ní ọ kí ó lè kù ọ́ bí àlìkámà. Ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má ṣe yẹ̀. Àti ìwọ, nígbà tí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ lé ọkàn le. Ó sì wí fún un pé, Olúwa, mo múra tán láti bá ọ lọ sínú túbú àti sí ikú. Ó sì wí pé, mo wí fún ọ, Pétérù, àkìkọ kì yóò kọ lónìí tí ìwọ fi sẹ́mi ní ẹ̀rìn 3 pé ìwọ kò mọ̀ mí. Ó sì wí fún wọn pé, nígbà tí mo rán yín lọ láì ní àsùnwọ̀n àti àpò àti bàtà, ọ̀dà ohun kan á dá yín bí? Wọ́n sì wí pé, ń dá o. Nígbà náà ni ó wí fún wọn pé, ṣùgbọ́n nísinsìnyí ẹni tí ó bá ní àsùnwọ̀n kí ó mú, àti àpò pẹ̀lú. Ẹni tí ó bá sì ní idà kí ó tẹ ẹni tí kò bá sì ní idà kí ó ta aṣọ rẹ̀ kí ó sì ra ọ̀kan. Nítorí mo wí fún yín pé èyí tí akọ̀wé rẹ̀ kò lè ṣe kí ó má ṣẹ̀ lára mi. A sì kà á mọ́ àwọn arúfin, nítorí ohun wọn nì nípa ti èmi ó lí òpin. Wọ́n sì wí pé, Olúwa, ṣáà wò ó, idà 2 ń bẹ níhìn-ín. Ó sì wí fún wọn pé ó tó. Ó sì jáde, ó sì lọ bí ìṣe rẹ̀ sí òkè Ólífì. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ lẹ́yìn. Nígbà tí ó wà níbẹ̀, ó sì wí fún wọn pé, ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdẹwò. Ó sì fi wọ́n sílẹ̀ níwọ̀n ìṣọ̀kan, ó sì kúnlẹ̀, ó sì ń gbàdúrà wípé, Bàbá, bí ìwọ bá fẹ́, gba ago yìí lọ́wọ́ mi, ṣùgbọ́n ìfẹ́ ti èmi kọ́, bí kò ṣe tìrẹ ni kí a ṣe. Áńgẹ́lì kan sì yọ sí i láti ọ̀run wá, ó ń gbà á níyànjú. Bí ó sì ti wà ní ìwàyà ìjà, ó ń gbàdúrà sí i kánkán. Òógùn rẹ̀ sì dàbí ìró ẹ̀jẹ̀ ńlá, ó ń kan sílẹ̀. Nígbà tí ó sì dìde kúrò ní ibi àdúrà, tí ó sì tọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọ́n sùn fún ìbànújẹ́. Ó sì wí fún wọn pé, kí ni ẹ̀yin sùn sí? Ẹ dìde, ẹ máa gbàdúrà kí ẹ̀yin kí ó má ṣe bọ́ sínú ìdẹwò. Bí ó sì ti ń sọ ọ́ lọ́wọ́, kíyèsí ọ̀pọ̀ ènìyàn àti ẹni tí a ń pè ní Júdásì, ọ̀kan nínú àwọn 12, ó ṣáájú rẹ̀, ó súnmọ́ Jésù láti fi ẹnu kò ní ẹnu. Jésù sì wí fún un pé, Júdásì, ìwọ fi ìfẹnukoni fi ọmọ ènìyàn hàn. Nígbà tí àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ rí bí yóò ti já sí, wọ́n bi pé, Olúwa, kí àwa kí ó fi idà ṣá wọn. Ọ̀kan nínú wọn sì fi idà ṣá ọmọ olórí àlùfáà, ó sì ké etí ọ̀tún rẹ̀ sọnù. Ṣùgbọ́n Jésù dáhùn, ó wí pé, ẹ jọ̀wọ́ rẹ̀ báyìí ná. Ó sì fi ọwọ́ tọ́ ọ ní etí, ó sì wò sàn. Jésù sì wí fún àwọn olórí àlùfáà àti àwọn olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn àgbààgbà tí wọ́n jáde tọ̀ wá pé, ẹ̀yin a jáde wá tí ẹ̀yin ti idà àti ọ̀gọ̀ bí ẹni tọ̀ ọlọ́ṣà wá. Nígbà tí èmi wà pẹ̀lú yín lójoojúmọ́ ní tẹ́ḿpìlì, ẹ̀yin kò na ọwọ́ mú mi, ṣùgbọ́n àkókò tiyín ni èyí àti agbára òkùnkùn. Wọ́n sì gbá a mú, wọ́n sì fà á lọ, wọ́n sì mú wá sí ilé olórí àlùfáà, ṣùgbọ́n Pétérù tọ̀ lẹ́yìn ní òkèrè. Nígbà tí wọ́n sì ti dáná láàrin gbọ̀ngàn, tí wọ́n sì jókòó pọ̀, Pétérù jókòó láàrin wọn,
ọmọbìnrin kan sì rí bí ó ti jókòó níbi ìmọ́lẹ̀ iná náà, ó sì tẹjú mọ́, ó ní, eléyìí náà wà pẹ̀lú rẹ. Ó sì sẹ́, ó wí pé, obìnrin yìí, èmi kò mọ̀ ọ́. Kò pẹ́ lẹ́yìn náà ẹlòmíràn sì rí i, ó ní, ìwọ pẹ̀lú wà nínú wọn. Ṣùgbọ́n Pétérù wí pé, ọkùnrin yìí èmi kọ́. Ó sì tó ìwọ̀n wákàtí kan ẹlòmíràn gidigidi tẹjú mọ́, ń wí pé, nítòótọ́ èyí náà wà pẹ̀lú rẹ, nítorí ará Gálílì ní í ṣe. Ṣùgbọ́n Pétérù wí pé, ọkùnrin yìí, èmi kò mọ ohun tí ìwọ ń wí. Lójú kan náà bí ó ti ń wí ní ẹnu, àkùkọ kọ. Olúwa sì yí padà, ó sì wo Pétérù. Pétérù sì rántí ọ̀rọ̀ Olúwa bí ó ti wí fún un pé, kí àkùkọ kí ó tó kọ, ìwọ ó sẹ́mi lé ẹ̀ẹ̀mẹ́ta. Pétérù sì bọ́ sí òde, ó sọkún kíkorò. Àwọn ọkùnrin tí wọ́n mú Jésù sì fi ṣe ẹlẹ́yà, wọ́n lù ú. Nígbà tí wọ́n sì dì í lójú, wọ́n lù ú níwájú, wọ́n ń bi í pé, sọtẹ́lẹ̀, ta ni lù ọ́? Àti nǹkan púpọ̀ mìíràn ni wọ́n ń fi ọ̀rọ̀ òdì sọ sí i. Nígbà tí ilẹ̀ sì mọ́, àwọn àgbà àwọn ènìyàn àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé péjọ, wọ́n sì fà wá sí àjọ wọn. Wọ́n wí pé, bí ìwọ bá ṣe Kristi náà, sọ fún wa. Ó sì wí fún wọn pé, bí mo bá wí fún yín, ẹ̀yin kì yóò gbàgbọ́. Bí mo bá sì bi yín léèrè pẹ̀lú, ẹ̀yin kì yóò dá mi lóhùn, bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò jọ̀wọ́ mi lọ́wọ́ lọ. Ṣùgbọ́n láti ìsinsìnyí lọ ni ọmọ ènìyàn yóò jókòó ní ọwọ́ ọ̀tún agbára Ọlọ́run. Gbogbo wọn sì wí pé, ìwọ ha ṣe ọmọ Ọlọ́run bí? Ó sì wí fún wọn pé, ẹ̀yin wí pé èmi ni. Wọ́n sì ń wí pé, kí ni àwa ń fẹ́ ẹlẹ́rìí mọ́ sí? Àwa tìkálára wa ṣáà ti gbọ́ ní ẹnu ara rẹ̀.